káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ní àǹfààní láti máa wò sí orúkọ tèmi ò yí padà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tí tèmi ń jẹ́ àgbẹ̀kú bí ó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn màmá mi ẹ̀yin àìtí mi ẹ̀yin dádì mi tẹ́ ń bá rajà níléeṣẹ́ wa níléeṣẹ́ Kẹ́mi Fashion Empire tá a wà nílùú Ìjẹ̀gùn ní Èkó. Ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ẹ bá ti ń bọ̀ láti ibikíbi ẹ bá ní ẹ lọ sí Ìjẹ̀gùn ẹ bọ́lẹ̀ ní bank bus stop ẹ gbé ọ̀kadà tó ń lọ sí Ọlábísí Nana iwájú transformer ibẹ̀ ní ṣọ́ọ̀bù wa wà. Ẹ ṣé o fún ẹ̀yin tẹ́ wá o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ wá lénìí, mo dúpẹ́ lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ibi tẹ́ ti mú owó tẹ́ ti wá rajà nílé iṣẹ́ wa níbí ibẹ̀ ò ní gbẹ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ò pọ̀ lórí nǹkan tó ń lọ, àmọ́ kí tó máa bọ́rọ̀ mi lọ ẹ kí n polówó oògùn yìí fún yín. Ẹni tó bá ra oògùn yìí fún yín oore ńlá ló ṣe fún yín o, gbogbo ní ṣe lògùn yìí o, gbogbo nǹkan tó máa ń ṣe arúgbó ń lò ó, ẹni tí òun lò ẹni tó bá ń wá ojú tó ń wojú tó ń wá oyún àbí ẹni tó ń tọ́ ọmọ tó ń fọmọ lọ́yàn àwọn nìkan ni wọ́n lè lò. Àmọ́ lẹ́yìn yẹn anybody ló lè lò, ọkùnrin lè lò, obìnrin lè lò, arúgbó lè lò, kò sẹ́ni tí oògùn yóò dáa fún. Bóyá ìwọ tára ẹ̀ ń wúwo tó ò lè rìn tẹ́ pé wá kọ̀ máa rẹ̀ ẹ́ láti mú ẹ béèrè fún oògùn yìí. Jẹ̀díjẹ̀dí nǹkan tó bá ṣà ń ṣe tó jẹ́ àìsàn inú ara gbogbo níṣe ló ń ṣe fún o, ẹ bá wa rà á. Ẹ má dẹ̀ lọ rà á níbikíbi, ẹ lọ gọ́ọ̀gù ẹ̀ jísmọ̀ àgbéjáde fún yín. Tó ẹ bá lọ rà á fẹ́ẹ̀kì ẹ ti pọ̀ ń ta o, kò ní jù báyìí lọ lẹ́yìn apá ìbẹ̀yìn. Nǹkan tí mo fẹ́ sọ lénìí ni ọ̀rọ̀ nípa àwọn obìnrin mo fẹ́ sọ lénìí. Arábìnrin kan wà, máa fi fídíò ẹ̀ wọ̀nyí torí bí àwọn obìnrin ṣe máa ń fi ọmọ wa tá máa ń fi ọmọ kẹ́ ọkọ tó jẹ́ pé at last ọkùnrin yẹn á wá já yín sí kolobo ẹ̀ máa sunkún kiri ayé. Òun fẹ́ fi wọ̀nyí lé, mo fẹ́ fi fídíò ẹ̀ wọ̀nyí kí n ṣe wá ṣàlàyé lórí ẹ̀. Ẹ wo fídíò yìí. You're just a disease. You're not my mother. You broke me. You used me for your benefit, for your worldly gain. You're not, no matter what you do. Born sacrifice, I never forgive you. You're not my mother. I don't have a mother. Not because I have money. You think you can come into my way? Where is it? It's not because of your money. Where is your husband now? Where is Betty? I have to sleep with all this stuff for me to survive. You think it's easy for me? I can never forgive you. I can't. For good 7 years, did you see me? Did you see me? Did you fight me? Because of money, because of gold, because of traveling. Don't touch me. Because of traveling. Did you look for me? You told me to abort it. No, I was trying to protect you. Told me to abort it. You told me to abort it. All because of money. All because of gold. All because of jewelries. You're not your mother. Ayé tèmi ṣe a rí nǹkan tí mo fi wọ̀nyí yìí. Arábìnrin kan ni o, ó bí ọmọ kan ṣoṣo. Mo rò pé bàbá ọmọ yẹn ti kú, ó wá lọ gbé ọmọ yẹn fẹ́ ọkùnrin míì. So òun àtọmọ yẹn jọ ń gbé, ọkùnrin yẹn wá rẹ́ǹtì ilé fún òun àtọmọ yẹn, wọ́n jọ ń gbé. Ojoojúmọ́ bàbá yẹn á máa bá ọmọ wúmà yẹn sùn, a máa bá ọmọ wúmà yẹn sùn. Wúmà ọmọ yẹn tó wà lọ pé mọ́mì nǹkan tó kàn yín ṣe fún mi lélẹ́yìí. A ní kó ọmọ gbẹnu dákẹ́, gbẹnu sákẹ́. Agbọ́mọ yẹn ó ṣáà ń bọ́ ọmọ yẹn sùn títí. Ó tiẹ̀ ní ọjọ́ kan tó ọmọ yẹn sọ pé bí màmá òun ṣe ṣílẹ̀kùn báyìí ó bá ọkọ ẹ̀ lórí òun báyìí, ó dẹ̀ bọ́ta. Ó ní ọjọ́ kejì báyìí kò sọ pím, wọ́n ti jọjọ ń rẹ́rìn-ín, wọ́n jọjọ tún kìsì ara wọn ni. Dé pé bàbá yẹn fún ọmọ yẹn lóyún, ó fún lóyún, ó tún fún ní disease, ó kó infection lára ọkọ ìyá ẹ̀. Gbogbo ọkọ báyìí tó ṣe ọmọ yìí, màmá ò sọ pé kó tẹ̀ dúró síbi kan kó ní ọkọ mi kó tó ṣe fọ́mọ mi yìí kí ló tó fi ṣe. Kò sọ bẹ́ẹ̀. Ìgbà tó mẹ́rin mọ̀ pé nǹkan ẹ̀ ti fẹ́ bọ́ sí ọmọ ẹ̀ ti wá ní problem. Dèpò ó ní tó bá lọ school báyìí òun lè ṣe nǹkan kan, wọ́n á máa ronú. Bó ṣe jáde ni, bó ṣe sákò lé nìyẹn, ó wá lọ ń gbé alábẹ́ bridge. Ẹgẹ́ mọ̀ pé woman yóò béèrè ọmọ ẹ̀, kò béèrè ọmọ ẹ̀ rárá, kò béèrè pé bọ́lá ọmọ yìí tiẹ̀ ń sùn. Ọmọ ẹ̀ ó ṣà ń káàkiri, ó ṣà ń sun abẹ́ bridge. Ó ní infection tó ń kó yẹn
ó ní odidi ọdún 4 lòun fi ń sá káàkiri tó ń fi treat òun. Mo rò pé Ọlọ́run ṣáà wá ṣe ọmọ ẹ̀ ṣáà wá làlùyọ níbi tó ti ń rìn kiri ẹ̀bọ̀n ó làlùyọ. Màmá ẹ̀ òun ló wá ń bi ọmọ ẹ̀ nísìn, ọmọ ẹ̀ wá ṣàlàyé gbogbo nǹkan tí ìyá ẹ̀ ṣe fún. Ọmọ ẹ̀ wá ń bèèrè lọ màmá ẹ̀ pé ọkọ ẹ̀dà ó ló ti fìrún lẹ̀ ó ti lọ. Ọmọ màmá ẹ̀ wá ń sọ níbi ọ̀rọ̀ ẹ̀, ó wá ń sọ nísọ pé tóun bá sọ̀rọ̀ ń gbà yẹn owó tó ń fún òun kò ní fún òun mọ́. Òun máa ń travel out lọ rajà ni, ó máa stop gbogbo nǹkan tí màbá yẹn ń ṣe, ó ló máa stop ẹ̀ lóhun ò fi sọ̀rọ̀. Ó ní àmọ́ gbogbo nǹkan tó ń ṣe ẹ̀ náà ọkùnrin ti padà fílẹ̀ ó ti lọ. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ̀yin àwọn obìnrin, ẹ má jẹ́ kí a máa gbé ọkùnrin sórí jù. Ìwọ̀nba ni ẹ gbé ọkùnrin sórí. Ṣé rí èmi máa ń sọ o nílẹ̀ ayé tí o bá ti lè ní ọmọ tó dẹ̀ mọṣẹ́ ṣe, torí àwọn ọkùnrin yẹn náà wọ́n máa mọ̀ hùwà tí ò dáa fún ẹ, wọ́n máa mọ̀ o bọ́n tó ti mọ̀ pé àkókò síbi tó ń lọ nígbà tó bá tẹ̀ ti mọ̀ pé gbogbo nǹkan tó fẹ́ ṣe lé ayé yìí ọwọ́ ẹ̀ ní, bó fẹ́ jẹun ní ọwọ́ ẹ̀ ní, tó bá rí o lè jẹun, tó bá rí o lè ṣe nǹkan kan lé ayé. So wọ́n máa fi kíní yẹn wọ́n máa fi hàn tiẹ̀, wọ́n mọ̀ pé ò lè lọ, wọ́n mọ̀ pé àwọn obìnrin oníjẹkújẹ ni wá, alátẹnujẹ ni wá, wọ́n mọ̀ pé alátẹnujẹ ni wọ́n wá ń bí ọmọ ẹ̀ ní ìsìn. Obìnrin yóò rí lé gbé ọmọ ẹ̀ tí wá ní owó, ọmọ ẹ̀ wá pé ṣé tó pé òun lówó ló ṣe wá pé láyé pé òun ò lè gbà. Tẹ́ bá lọ wo fídíò ẹni tó bá tẹ́ bá fẹ́ rí fídíò ẹ̀ tẹ́ bá tí ó wà online màá sẹ̀ǹdẹ̀ sí i. Bí ọmọbìnrin yẹn ó tì yẹ ẹ̀ ṣubú nígbà tó stage kan, ó ní láyé ó ní kì í ṣe òun ló bí òun, torí èmi náà ń wò ó ẹni tó pé òun ló bí ọmọ ẹ̀ ṣé ó lè máa wo kọ́kọ́ máa bá ọmọ òun sùn. Ó bá máa yẹn lórí òun báyìí tó ń bá òun sùn, ó ní ìyá òun dẹ̀ jáde kò dẹ̀ sọ̀rọ̀ títí òun ló jẹ́ kọ́ mẹ́ sákò ńlé. Ẹ má jẹ́ ká fi ọmọ kẹ́ ọkọ o. Ọkọ ṣé ìwọ tó bá ní ọkọ tó àyàjọ́ bá jẹ́ pé o jẹ́ single lady tí ìyẹn pé bẹ́yẹ fẹ́ ẹ látàárọ̀, ṣé ẹ rí ibi tọkùnrin dá láti gbé ọkùnrin sí ibí ni? Má lọ gbé ọkùnrin sórí ibí ni. Ọwọ́ tó bá nà sí ẹ òun ni kò nà sí. Tọkùnrin bá ti ń ṣe nǹkan tí ò bẹ́ ẹlẹ́dàá ẹ̀ mú, jẹ́ kó tètè mọ̀ pé nǹkan tó ń ṣe fún mi ìgbàsẹ́. Nǹkan tí wọ́n bá nígbà ní olówó tálákà lè rántí gbà. Wọ́n ti máa ń rò pé báyà àwọn single mother tó wà, àwọn tó ba obìnrin jẹ́ nírú obìnrin ló bo obìnrin jẹ́. Kì í ṣe gbogbo single mother tó wà ń ta yẹn náà ni ó bá rí ọkọ tó fẹ́ kúlé lórí, ó fẹ́ kúlé ọkùnrin yẹn lórí. No, àsìkò tí ìfẹ́ bá wọ ẹjọ́ lòfẹ́ tí ò bá dẹ̀ sífẹ́ kóríkálùkù máa lọ, kò sí wàhálà bẹ́ẹ̀. Ipá ọ̀rajà ipá ọ̀rà nígbà tó ṣe báyìí tó dàárín ọmọ àtìyárú nìsí tó bá tiẹ̀ lọ, ó wá já obìnrin yẹn sí kolobo. Obìnrin yẹn nìsí kò sọ́mọ, kò bímọ fún, kò sí ọmọ, kò sọ́kọ, ó ti fi sílẹ̀, ó ti lọ, ó ti bà ayé ọmọ ẹ̀ jẹ́, ó bà ayé ọmọ ẹ̀ jẹ́, ó dẹ̀ tún bà ayé ìyá jẹ́ because ó ti bà ayé ìyá ẹ̀ jẹ́. Torí kò sí bí ọmọ yẹn ṣe lè dáríjì láyé kọ́tọ̀jọ́ máa gbọ́ tó ọjọ́ tó bá rántí gan ó lè fọ́ ẹni mọ́ lórí pé ọkọ ìyá òun ló bà ayé òun jẹ́, ó tún fún un ní infection. Wọ́n tún lóun síta òun lọ ń sọ abẹ́ bíríjì, àmọ́ ọkọ tó jọ mẹ́rin rí lé abẹ́ bíríjì tó lọ yẹn kó rí pé òun náà ó lálùyọ lábẹ́ bíríjì tó ń gbé. Mo ń bá àwọn single mother single parent nílé, mo ń bá yín sọ̀rọ̀. Ẹ má ṣe torí mo fẹ́ nọ́kọ kí ẹ má mọ̀ nǹkan tẹ́ ń ṣe mọ́. Wọ́n tóbi bá ti lè tó lè bọ́ ọ̀rẹ́ ẹ báyẹ̀ méjì lójúmọ́, tó lè dá san báyẹ̀ ìrúùmù ló ń sùn pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Tó bá dé tọ́nà bá gbé ọkọ wá fẹ́, tọ́nà bá tún gbọ́ ọkọ wá tó rí mọ̀ pé wàhálà yẹn pé ibi nǹkan tó ń ṣe bóyá kò bẹ́ ẹlẹ́dàá ẹ̀ mú, kò sí wàhálà ń bẹ̀. Wàá ya ṣe kí ni, wàá dra yà. Ilé ayé ò le, ọbẹ̀ gan òde ràn. Ọlọ́run ọba òun ló máa ń ṣe oore fún ẹ̀dá délẹ̀. Ọmọ èèyàn ò lè ṣe oore fún ẹ délẹ̀. Tó bá ní oná ọkọ lẹ́ni tó ṣe kiri kan tó bá gbẹ́kẹ̀lé, ìgbà tó bá máa jẹ́ sí kolobo báyìí wàá máa wo ìwà tó bá wù á máa wò pa bó tètè mú gbogbo ọkọ ẹ papọ̀ kó mú ọkọ ẹ kó gbé sọ́dọ̀ Ọlọ́run. Tó ẹ́ pọ̀ obìnrin yẹn ti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ sí, ó ṣeé ṣe káyé ẹ̀ má bàjẹ́. Eléyìí tó wá ń sunkún tí ò rí lé gbé mọ́ ìní ìsìn, ó ṣe yẹ kó má rí bẹ́ẹ̀.
ó ṣeé ṣe kí kó má rí bẹ́ẹ̀ kí òun àtọmọ ẹ̀ jọ wà kó wá fi bàbá yẹn lẹ̀ ń gbà yẹn kó mọ ọmọ ẹ̀ kó lọ máa sun abẹ́ bíríìjì torí tí ọmọ yẹn ń sùn òun àtọmọ ẹ̀ náà máa jọ là náà jọ máa gbádùn lọ́jọ́ alẹ́ ń sìn torí gold torí ó fẹ́ travel torí ìyẹn ra aṣọ fún torí pé ó ń gbé flat ọmọ kan ṣo tó bí ò bá yé ẹ̀jẹ̀ torí àìlè má lè ṣiṣẹ́ so ẹ jẹ́ ká mọ nǹkan tá ń ṣe o torí àwọn ọkùnrin tó máa ń ta ní ìsìn kò sí bá ṣe lè nífẹ̀ẹ́ ẹ jẹ́ kí n sọ̀kan fún yẹn obìnrin kò sí bọ́kùnrin yẹn ṣe lè máa irọ́ ni o mo nífẹ̀ẹ́ o irọ́ ń pọ̀ ń bẹ́ẹ̀ o irọ́ ṣé ó fẹ́ nífẹ̀ẹ́ ju ìyàwó tó ń sùn tí lójoojúmọ́ tó ń bá sùn ṣó fẹ́ nífẹ̀ẹ́ ìwọ tó wà ń ta ẹ má jẹ́ ká máa tọra wa ẹ̀tàn ló wà ń bẹ́ẹ̀ òun àti àwọn ọlọ́jọ́ ń sùn lójoojúmọ́ ẹjọ́ àròjọ́ fún ikọ̀ tó tiẹ̀ lè bẹ́ẹ̀ sọ á sàn kan míì kò sí àròjọ́ fún ìyàwó ilé ẹ̀ á ṣe ògbò kan fún ìyàwó ilé á máa sọ fún wọn pé mi máa láìkí ẹ̀ wọ́n ni mo má gbà o ẹ̀tàn wà ń bẹ̀ ẹ̀tàn wà ń bẹ̀ torí báyà ẹ̀kọ́ lọ́dún lẹ́rìí àbẹ́ ẹ̀kọ́ lọ́sẹ̀ àbíkọ́ ẹ̀ pẹ̀jọ́ ń gbébì kan náà kò lè má sùn tiẹ̀ lójoojúmọ́ á sùn tìyàwó ẹ̀ á sùn sí tìyàwó ẹ̀ á dẹ̀ báyàwó ẹ̀ ṣe ìwọ tó wá rí lẹ́ẹ̀kọ́ bẹ́yẹ̀ ẹ̀kọ́ lọ́sẹ̀ àbẹ́ ẹ̀kọ́ lóṣù àbẹ́ ẹ̀kọ́ nígbà bẹ́yẹ̀ ìgbà tó bá tiẹ̀ tó wù lórí ẹ̀ á máa tọ̀ ìwọ náà ní àwọn máa dé ó láìkí mi ọkọ̀ọ̀kọ̀ àlè ni ẹ má jẹ́ ká máa tọra wa ẹ má jẹ́ ká máa ṣe kí ni ẹ má jẹ́ ká máa tọra wa ìfẹ́ ojú àwọn ọkùnrin mọ ìfẹ́ ojú yẹn ọmọ ṣe gan-an wọ́n bá ń ṣe ìfẹ́ ojú fún ẹ báyìí wàá rò pé èèyàn tán ni irọ́ ni o ẹ má jẹ́ kí ọkùnrin kan kó fi ẹnu kó fi máa já kó fi máa fi ẹnu kó fi máa pọn yín kí ẹ náà rò pé báyá ẹ wà níbi kan tó special irọ́ ni irọ́ ló kù à ń bẹ̀. ẹ mọ gbogbo tọkùnrin yẹn ti máa sọ fún màmá yẹn tó fi á ṣe pé ó ṣayé ọmọ ẹ̀ báṣubàṣu but anyway ayé obìnrin yẹn ló bàjẹ́ tó kò sẹ́ni tó lè bá rú mi dánwò mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ìyá mi ń lé ẹ̀yin ọ̀rẹ́ mi ń lé kò sẹ́ni tó lè bá rú tó lè bá yín kó lè dán rọ́bìṣì yẹn wò tó lè dán nọ́nsẹ̀nsì yẹn wò fún ọmọ yín tẹ́ máa gbà ẹni á wà lẹ́wọ̀n báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n ló máa kú sí kò sí bó ṣe lè máa kódà kó rọ dídílé fún mi kó gbé 20 billion fún mi pé ó tẹ̀ ṣe báyìí fọmọ mi ẹ̀wọ̀n ló máa kú sí ṣó bó ṣe rí nìyẹn o so ẹ má jẹ́ ká fi ọmọ wa tàfàlà ẹ má ẹ jẹ́ iṣẹ́ lèèyàn fi ń jàre òṣì iṣẹ́ ẹ jẹ́ ká kọjú mọ́ṣẹ́ wa lẹ́yìn tá a bá ṣiṣẹ́ tán ẹ jẹ́ ká kọjú mọ́ wọn wa ká tọ́ ọmọ tí ọkọ bá wá fine bí ọkọ ò bá wá fine ká gbọ́ ọkàn pọ̀ sọ́nà kan torí ṣé rí mo máa ń gba àwọn èèyàn máa ń pè mí gan lórí àwọn tá a bá wo ìtànsì ẹ rí pé single mother ló pọ̀ jù ń ta èèyàn míì wà tẹ́pẹ́ ìwọ ẹ̀ dáa ó níwà but ọkọ tó bá lọ fẹ́ náà ló máa jẹ́ kó di single mother wọ́n máa pè mí ẹ máa fi ọkọ lẹ̀ lọ́dún yìí ẹ̀dẹ̀ tó máa fọ́kọ míì òun ló yẹ kí àwọn obìnrin máa ní problem farabalẹ̀ wá ṣiṣẹ́ ní owó lọ́wọ́ kó wá jókòó kódà kó má fàáyìn kéyìn ta tó yọ síta báyìí kó jẹ́ pé wọ́n gan lo ugly jù ní gbogbo nàìjíríà yìí tó bá jẹ́ ẹni tó níṣẹ́ lọ́wọ́ ẹni tiẹ̀ tó máa nífẹ̀ẹ́ dénú awọ ẹ̀ wá o àmọ́ kó tilé ọkọ kan máa bọ́ sílé ọkọ kan láàrin ọdún 10 o ti fọ́kọ 10 báwo lóríyàn báyìí ṣe fẹ́ lálùyọ́ ní ayé ó lè lálùyọ́ torí àwọn ọkùnrin tó ń gún ẹ̀yẹn gan ìṣòro oníkálùkù ló ní ìṣòro títí ẹ̀ ìṣòro ẹni tó wà láyé tí ò ní ìṣòro kò sí wọ́n gbogbo ọdẹ ń gorí ọdún 2 ó kúrò ńbẹ̀ ó tún lọ síbòmí ìyẹn náà tún ṣe ọdún 3 ó kúrò ńbẹ̀ ó tún lọ síbòmí ìyẹn náà ṣe ọdún kan ó kúrò ńbẹ̀ wọ́n máa rò pé ìwé ẹni ò dá wọn ò ní mọ̀ pé àìfarabalẹ̀ títí ẹ òun ló ń kó bẹ́ẹ̀ ló jẹ́ kó máa ṣí kiri wọn ò ní mọ̀ pé àìfarabalẹ̀ títí ẹ ló jẹ́ kó máa ṣí kiri kò yé yín so á dáa fún wa o lágbára lọ́wọ́ Ọlọ́run a máa ṣe oríire mi àti yín so ìyẹn lọ bẹ́ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa Tani Olorun ọ̀gbẹ́ni tí wọ́n tì mọ́lé ní ìlú Ìlọrin nǹkan tí ò yé mi nílẹ̀ Yorùbá nǹkan tí ò tí ì yé mi ni wípé ṣé ìlú Ìlọrin yẹn àwọn tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣe tí wọ́n ní wọn gbà kí wọ́n ṣe ọdún wọn mo fẹ́ béèrè ṣé ní gbogbo ìlú yẹn kò sí ọmọ àwọn tó ń ṣe oníṣẹ̀ṣe kò sí ọmọ ìlú yẹn ń bẹ̀
tó jọ ọmọ Ìlọrin yẹn gọgọgọ tó dẹ̀ jẹ́ ìṣẹ̀ṣe ló ń ṣe, kò sí ní ó máa wà. Ṣé ẹni mo kàn rí pé àwọn èèyàn kan kàn ń jẹ ẹ̀jẹ̀ ìbí ni tó bá fa ọ̀rọ̀ yìí lọ tó ń fa bọ̀ tó bá fà torí nílé ayé gbogbo wa Ọlọ́run dá ilé ayé fún wa pé ká rìn ká yan síbi tó bá wù wá. Ọlọ́run dá wa ká yan ọkọ má níyàn kankan lára. Ní London ní ọjọ́ tó ń ṣe ìṣẹ̀ṣẹ̀dé yẹn, àwọn ní London bá àwọn èèyàn ṣe ọdún, àwọn òyìnbó òde sọ pé kán má ṣe, ká máa sọ pé nílẹ̀ adúláwọ̀ títí wa yìí ẹ wá mú ọmọkùnrin yẹn wá lọ tì mọ́lẹ̀ tó pé ó ń bú yín láàrin ẹ̀yin tẹ́ mú yín. Àwọn ọmọ yín náà tó bá ń bú àwọn èèyàn, mo tẹ́tí rí èèyàn kan ṣe wàásù lọ́jọ́ kan, ó ní olè ní Jésù, ó ní Jésù, ó ní alágbèrè ní. Ẹjọ́ tó lẹ́yìn tẹ́ ń wò mí nílé, ṣé ẹ gbọ́ pé Jésù tiẹ̀ níyàwó rí? Jésù ò níyàwó kó tó kú. Ẹni ẹ̀ dẹ̀ ń sọ, ó gbé báìbù, ó dẹ̀ gbé Kùránì, ó ń sọ pé alágbèrè ni. Kí àwọn èèyàn náà wá máa dìde kán lọ mú àwọn yẹn kán lọ tì wọ́n mọ́lé, bó ló ṣe máa rí? Ẹ má jẹ́ ká nǹkan tá ń ṣe yìí, nǹkan tá ń practice yìí, nǹkan tí wọ́n ń ṣe ní north òun ló fẹ́ máa ṣe nílẹ̀ Yorùbá. Mi ì dẹ̀ rò pé ó máa bọ́ sí i. Torí lè tí àwọn Haúsá ń ṣe yẹn, àwọn tí àwọn Haúsá ń pa, àwọn ẹ̀yà míì ni wọ́n ń pa. Tí wọ́n bá pa Ìgbò wọ́n á pa Yorùbá, tí wọ́n bá pa Yorùbá wọ́n á pa Ìgàrà, tí wọ́n bá pa Ìgàrà wọ́n á pa àwọn Tápà. Haúsá tí wọ́n ń para wọn. Nígbà bá ní ẹ wá gbé òfin yẹn débi, ẹ mọ̀ pé ọmọ ìyá yín lẹ fẹ́ máa yọ lẹ́nu. Ọmọ ìyá yín ni àdẹ̀ tẹ àgọ́ ọlọ́pàá dé ká máa ṣọ̀rẹ́. Mo gbọ́ táwọn èèyàn jáde tí wọ́n ń bẹ̀, lóòótọ́ ẹ lè bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ yìí ó ti kọjá à ń bẹ̀yàn, because ọ̀rọ̀ tó bá ti dé court kí ni a fẹ́ sọ? Adájọ́ gbogbo ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀ ó ti wà lọ́dọ̀, gbogbo ọ̀rọ̀ yẹn ó ti wà ní court. Adájọ́ àwọn ọlọ́dẹ máa bára wọn gbòǹsì. Ọ̀rọ̀ yóò sí kán bẹ̀ wá. Nígbà tá ẹ ti mú yàn, mi ò tí ibi tó ti ń nà yàn láì tó bá yóò jalè ó pààyàn, ẹ ti nà kò lè rìn mọ́. Ẹ tí wọ́n fẹ́ káwọn èèyàn wá máa bẹ̀ yín. Èmi ò rí irú eléyìí o, mi ò ìyànjẹ ńlá lélẹ́yìí o ní ojú tèmi o. Tó bá ní kí n sọ ìyànjẹ ńlá lélẹ́yìí, bàbá ńlá ṣítì. Lóòótọ́ tó pẹ́ fẹ́ ṣe dáadáa wọ́n pè mí ni, bá a ṣe mú yẹn àgọ́ ọlọ́pàá la máa mú dé. Ó ẹ̀dẹ̀ máa ní kọ́wọ́ bọ̀wé. Ọ̀gá ọlọ́pàá náà ẹ máa fà létí ni, kò yẹ kẹ́ wá gbé lọ síbi tẹ́ ẹ gbé lọ yẹn. Kọ́wọ́ bọ̀wé pé o bá ti sọ̀rọ̀ wa níbi báyìí mọ́, á dẹ̀ kọ́wọ́ bọ̀wé gbẹdẹ̀ máa lọ. Òun gọ́gọ́ á dẹ̀ mọ̀ wá rẹ̀. Ẹ wá ń gbé bọ̀, èrò wá péjọ bíi pé pírẹsidẹ́ǹtì wa Bọ́lá Ahmed Tinubu ló ń bọ̀ nílùú yẹn. Èrò wá péjọ mọ́ ní ẹ̀yin tèmi, ẹ ti sọ ọmọkùnrin dológo o. Kò wá síbi tí wọ́n ti wá mọ ta lọ́lọ́run báyìí, kò wá sí ní Nàìjíríà o, ní Amẹ́ríkà o, ní Canada o, ní Russia o, gbogbo ẹni náà tí wọ́n mọ ta lọ́lọ́run. Ẹ ti wá sọ́dọ̀ olókìkí, èèyàn kan tẹ̀ jáde ẹni wọ́n sọ kì í ṣe olókìkí. Olókìkí ni. Ẹ wo àwọn tẹ́pọ̀n ti lọ tó ti jẹ̀yà rú ẹ̀, ẹ wò wọ́n lé ní àwọn gangan náà wà lókè báyìí. Kò sí ẹni tó di gẹrúyà tí ọmọkùnrin yẹn wà bẹ́ẹ̀ tó jẹ tó bá máa jáde, tí ò bá ní mọ́tò tẹ́lẹ̀ á ní, tí ò bá kọ́lé tẹ́lẹ̀ á kọ́lé tó bá jáde láti ibi tó wà yẹn. Ẹ kò tiẹ̀ déédéé sọ di ológo lójijì ni. Ẹ mọ gbọ́ àdúrà tó ti gbà, àdúrà ẹ̀ ló gbà, àdúrà ta lọ́lọ́run ló gbà. Ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ́kọ́lẹ̀ o, àdúrà ẹ̀ ló gbà, because mo bá wọ̀ mo mọ̀ pé ẹ lè pa, kò lè kú síbẹ̀. Nǹkan tó máa sọ fún ni pé kó má sọ̀rọ̀ ẹ̀ mọ́, òun náà dẹ̀ ní sọ. Ṣùgbọ́n àìmọye ẹ tí wá jẹ́ kí àwọn èèyàn tí wọ́n máa respect ìṣẹ̀ṣe sí ni. Torí ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe mọ̀ pé wọ́n special nínú ayé yìí, ló jẹ́ kẹ́ ẹ máa bá wọn jà báyẹn. Torí ẹni tí ń bá tẹ̀ mọ̀ pé ó jẹ́ nǹkan kan, èmi ò ní ta sí. Tó bá sọ̀rọ̀ gan mi ṣe wípé mo rí. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ó jẹ́ nǹkan pàtàkì, òun lọ̀rọ̀ ẹ máa ń tà wọ́n lára, òun lèèyàn máa ń sọ̀ lórí ẹ̀. So ẹ̀yin ọmọ Yorùbá jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe o. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dàbí ilẹ̀ Haúsá o. Mo gbébẹ̀ dáadáa o, mo mọ ọṣẹ́ tó ń ṣe fáwọn èèyàn. Èèyàn kan tẹ̀ sọ ní kọ́mẹ̀ntì tí mo wò,
ẹni ẹ kó jẹ́ pé nọ́ọ̀tì ni wọ́n máa ti pa lóòótọ́ wọ́n máa ti pa ṣé ká máa pariwo ṣé òun gangan ní ìdájọ́ tó dáa ṣé nǹkan tá ń tẹ̀lé yẹn gan sọ wípé kẹ́ máa pààyàn tó bá ti sọ̀rọ̀ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ má yẹ ká ṣe bí Ọlọ́run á bá yanjú ọ̀rọ̀ yìí Ọlọ́run á dẹ̀ mọ ọmọkùnrin á mú lọ bá wọn ẹbí ẹ̀ láyọ̀ àtàláfíà ṣùgbọ́n tí eléyìí ò bá ṣe àwọn èèyàn kan wọ́n tún wá lajú sí ẹ rí pé lẹ́yìn ìgbà tó ọmọkùnrin àwọn kan tún jáde wọn ò lè stop ẹni tó máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹni tó máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ nǹkan tẹ̀mí ò bá sọ gẹ́gẹ́ bí àbá o ìbá ní pé kí àwọn ẹlẹ́sìn ẹ̀kọ́ pe àwọn èèyàn wọn jọ kóníkálùkù dẹ̀ wọ́n ní àwọn èèyàn ẹ̀ pé ìwọ báyìí má sọ nípa lágbájá o ìwọ tìbí má sọ nípa lágbájá o ìwọ tàmẹ̀dù má sọ nípa kẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí a má níyàn tó máa jáde máa sọ̀rọ̀ àmọ́ nígbà tí a bá ti mú àìsàn lẹ́sìn tẹ́ ẹ bú àwọn ọkọ náà á dìde àwọn náà á tákù yín bílẹ̀ ṣe wà nìyẹn èyàn lè búyà mí ní ìsìnkú bú bàbá mi kí n máa wò ó láéláé èmi náà á jáde ìwúkọ kí n má jáde gan bóyá àbúrò mi kan lẹ́yìn á jáde tí àbúrò mi ò bá jáde bóyá àbúrò tó tẹ̀lé yẹn á jáde ó náà fi pòwe pé dáadáa ò lè jà ṣùgbọ́n ó ní àbúrò tó gbójúlé àwọn tẹ́tí ń sọ tẹ́tí ń bú ẹ mọ̀ ó ti pẹ́ tí àwọn pípù tẹ́tí máa ń ta sí àwọn pípù yìí tí wọ́n ń dáhùn ṣùgbọ́n ìgbà tó tó àkókò àwọn èèyàn dìde nígbà tí a bá pa tẹ́lẹ̀ bá jáde bá pé kò gbọ́dọ̀ sọ nípa yín mọ́ àwọn èèyàn míì á tún dìde lẹ́yìn ẹ̀ nǹkan tí ìbá mọ̀ pé ó dáa ẹ pera yín jọ kẹ́ ẹ bára yín sọ̀rọ̀ lágbájá ẹ̀yin ẹ̀sìn báyìí ẹ má sọ nípa ẹ̀sìn kejì ẹ̀yin ẹlẹ́sìn kejì ẹ má sọ nípa ẹlẹ́sìn kẹta ẹ jẹ́ nǹkan tẹ́ ẹ bá bá sọ online ní kẹ́ ẹ sọ tẹ́ ẹ bá ṣe báyẹn ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó lọ bá a ṣe fẹ́ ńlẹ̀ Yorùbá lágbá lọ́wọ́ ọlọ́ọ̀lẹ̀ Yorùbá ò ní dàrú ilé àtọ̀nà èmi àti yóò dẹ̀ ní dàrú lágbára lọ́wọ́ ogún èmi àti máa búyọ lágbára lọ́wọ́ Ọlọ́run àní ṣìrìn adé orí gbogbo ò ní jábọ́ ilé ayé wo ò ní dàrú àní wàkísà kẹ́yìn aṣọ àní jẹgun kẹ́yìn ẹran lágbára lọ́wọ́ lọ́dún yìí ó ti ń lọ àní bọ́dún lọ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ bá wa rajà iléeṣẹ́ Kembi Fashion Empire à ń ta jewelries à ń ta lace lóríṣiríṣiríṣiríṣi ẹ bá dẹ̀ fẹ́ ṣe ṣíṣe ẹ fẹ́ mú àǹkárá ni ẹ fẹ́ mú lace ni ẹ fẹ́ mú gíní ni ẹ fẹ́ má ti kù ni gbogbo ẹ̀ là ń tà nílé iṣẹ́ wa ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.